ìbà 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 olódùmarè kábíyèsí olódùmarè ọlọ́run alápá ńlá tó solé ayé rókì níwọ̀n ìyá júdà gbanigbani nígbà táyé bá kọ̀ni sílẹ̀ àìkú àìsá olódù ọmọ àrè ọba tó ń so gbogbo ní tìyanu ẹ̀rù jẹ̀jẹ̀ ẹ̀bùn ọkọ̀ fáráò alábẹ́nú àkọ́ńsá sí òkè pààrà tí máa ń sọ lọ́rọ̀ dídìrín ní yàgòyàgò ọkùnrin ogun àríìró àlá ọba tó pàǹtẹ̀tẹ̀ sánmọ̀ tí ò jábọ́ olódù ọmọ àrè tó fìdí ayé sọlẹ̀ sórí omi kàá tí ò sì lè yí rárá alápá ńlá tó solé ayé rọ ọba lánàá ọba lónìí ọba títí ayérayé ọba tó ti wà káyé tó wà olódù ọmọ àrè ọba tí ń bẹ nígbà táyé ń bẹ olódù ọmọ àrè ọba tí ó mọ bẹ nígbà táyé ò ní sí mọ́ arúgbó ọjọ́ àdàgbà mọ́jẹ̀pá àdàgbà mọ́ lo gíláàsì ní bàbá mi elétí ọ̀fẹ́ ọba tó ga fíofío tí ò láfiwé olódù ọmọ àrè ọba tó lè pa tẹ́nìkan ò lè jí olódù ọmọ àrè ọba tó lè jí tẹ́nìkan ò lè pa tí ó sì sẹ́nikẹ́ni tó lè bi bàbá mi léèrè wò ọba mi àgbàlagbà oyè olódù ọmọ àrè ọba tí ń fọba ààyè ọba tí ń rọba lóyè ọba lórí gbogbo ọba olódù ọmọ àrè ọba tó ba lórí ohun gbogbo olódù ọmọ àrè kábíyèsí rẹ mẹsáyà mo ṣìbà fún olódùmarè lẹ́yìn olódùmarè kò sálọ̀mí olódùmarè náà lọ́ba tó tún kù tó èmi àdìtú ọ̀rọ̀ olódùmarè ni mo tún dé ká mo débi ègbó fẹnu ọkọ̀ sọlẹ̀ lónìí sórí ìkànnì yìí àdìtú ọ̀rọ̀ TV tó gbogbo ẹ̀yin olólùfẹ́ mi ojú tẹ fi ń wọ̀ mí yìí ojú yín ọmọ ní ìrẹ̀lẹ́dẹ̀ yín láṣẹ Èdùmàrè etí tẹ sì fi ń gbọ́ mi etí yín ọ̀nẹ́ fàyà pẹrẹgẹdẹ bí ọwọ́ aṣọ tó olúwa ni olùṣọ́ àgùntàn mi èmi kì yóò ṣe aláìní ó mú mi dùbò lẹ́nu pápá oko tútù ó mú mi lọ sí àwọn omi dídákẹ́ rọ́rọ́ ohun tu ọkàn mi lára ó mú mi lọ nípa ọ̀nà òdodo rẹ̀ nítorí orúkọ rẹ̀ nítòótọ́ bẹ́ẹ̀ mi tilẹ̀ ń rìn láàrin àfonífojì òjijì ikú èmi kì yóò bẹ̀rù ibi kankan nítorí tí ìwọ wà pẹ̀lú èmi àdìtú ọ̀rọ̀ olódùmarè ọ̀gọ́ rẹ àti ọ̀pá rẹ wọ́n ń tù mí nínú ìwọ tẹ́ tábìlì oúnjẹ sílẹ̀ níwájú mi níṣojú àwọn ọ̀tá mi ìwọ dà òróró lé mi ní orí aago mi sì kún àkúnwọ́ sílẹ̀ nítòótọ́ ire àti àánú ni ó máa tọ̀ èmi àti ìdílé mi lẹ́yìn títí ọjọ́ ayé mi gbogbo èmi ó sì máa gbélé olúwa láé àti láéláé àmín. mo dé lónìí mo tún dé gẹ́gẹ́ bí ìṣe mi mo dé bí mo ti dé gbogbo ẹ̀yin olólùfẹ́ mi àdìtú ọ̀rọ̀ ẹ dákun ẹ ń bá kọ̀ tí òkè ní kú lé ẹ bá ń sọ fún tọ̀ ó ẹ ní mi àdìtú ọ̀rọ̀ olódùmarè ọ sọ fún tọ̀ ó náà wọ́n ti pàdánù káàbọ̀ tó ẹ̀yin olólùfẹ́ mi dákun ẹ mọ̀ jẹun pàdánù káàbọ̀ mo kí yín o ẹ kú lé ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kú ajálẹ́ ní gbogbo ibi tí kíkì mi bá ti bá kó wa wá àti àsìkò tẹ́ ẹ bá wà lágbègbè ibi tẹ́ ẹ wà níbẹ̀ ẹ kú lé o. ẹgbẹ́ mi wẹ́ dúró. mo dé sí yín lọ́rùn gbogbo ẹ̀yin ọmọ Ìgbókè alókù gọ́ọ̀mẹ̀ntì mo tún dé lónìí ẹ yóò pé mo tún dé ṣe mọ̀ pé Yorùbá ló lọ tí wọ́n bọ̀ wọ́n sọ pé bí ọba nídè obìnrin kèé jẹ́ kú mólú àfèyí tí ọba sanwó owó kọ bẹ́ẹ̀ ṣe ń gbọ́ àwo tí mò ń fi síta ó yẹ kẹ́ ẹ ti mọ̀ pé mo dé sẹ́yìn ànàgó lọ́rùn lónìí. ṣé tí mo dá bí o sábàjò mo kí gbogbo yín ẹ dákun ẹ wá nǹkan fìdílé lónìí èmi àdìtú ọ̀rọ̀ mo tún dé ká mo dé sí yín lọ́rùn ẹ dákun ẹ wá nǹkan fìdílé lọ́dẹ̀ yìí tẹ́ ẹ ti ń gbọ́ mi láṣẹ Èdùmàrè ẹ ní pòfo ẹ ní ròfo ẹ ní ṣìlẹ̀tẹ̀ ẹ ní ṣìṣe ẹ ní ṣìjẹ ẹ ní ṣìmu ẹ mọ̀ ní táwọ́ná láṣẹ Èdùmàrè ojú tẹ́ fi wọ̀ mẹ́lẹ́ẹ̀kan náà yìí ojú yín ọmọ ní relédè yín etí tẹ́ sì fi ń gbọ́ mi gbogbo ẹ̀yin olólùfẹ́ mi àdìtú ọ̀rọ̀ etí yín ọ̀ ní fàyà pẹrẹgẹdẹ bí ọwọ́ aṣọ gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá mo sọ fún yín mo ní mò ń padà bọ̀ mo sì ń padà bọ̀ pẹ̀lú ọwọ́ agbára ni tó èmi nìkan kọ́ ni mo dé báyìí o mo lọ mo wá padà dé mo dé káà
mo dé pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn jọ́nálìstì tó jẹ́ pé gbogbo wọn ni ọmọ jáde síta báyìí. Mo sọ fún yín jọ́kìnní àná, mo nẹ́yìn gbogbo ẹ̀yin ará Àgọ́sàsá, ẹ fẹ́ fẹ̀dí ara yín síta ni, ẹ fẹ́ kí gbogbo ọmọ aráyé pátápátá kí wọ́n mọ bá yín gbọ́rọ̀ yín, ẹ fẹ́ gbọ́ ìtàn ara yín, gbogbo ìtàn tẹ́ mọ̀ nípasẹ̀ Àgọ́sàsá. Gbogbo ẹ̀yin tẹ́ mọ̀ tẹ́ kàn ń sọ̀rọ̀ lọ́tún lósì, tẹ́ mú àwọn ọ̀tá yín gẹ́gẹ́ bí ọ̀rẹ́, tẹ́ wá mú ọ̀rẹ́ yín gẹ́gẹ́ bí ọ̀tá. Gbogbo yín lẹ fẹ́ gbọ́ tán, kìí sì ń ṣẹnu tèmi nìkan lẹ́ẹ̀tì gbọ́. Àmọ́ wa kan ó kàn tà wọn kan lólobó ni pé ó yá ìtàn Àgọ́sàsá yá ẹ wá bá wa tú síta. Àsìkò ti tó wọn ò lè máa sọ káwa àdìtú náà ọmọ dàsí torí iṣẹ́ tó lódùmarè gbéra wá sílé ayé ni. Mo sọ fún yín, ẹ̀yin kan sọ pé ó ti gbowó ni, ẹ̀yin kan sọ pé fetí sítan dáadáa. Èmi wá sọ fún yín pé lásìkò yìí pẹ̀lú ohun tí ń ṣẹlẹ̀ yìí, kọ́dà mo ti mọ̀ tàgọ́sàsá ju ọ̀pọ̀lọpọ̀ ọmọ Àgọ́sàsá lọ. Iṣẹ́ tó lódùmarè gbéra wa ni, kìí ṣe èso ní, kìí ṣàná làwa ti bẹ̀rẹ̀. Olódùmarè tún wá fi iṣẹ́ ìran wa, ó wá tì wá lẹ́yìn. Ẹ dákun, mo máa ń sọ fún yín, ẹ ń bá ní káwà ọlọ ká mọ́ bọ̀, ọ̀la wà bọ̀ là ní dé bá. Ẹ dákun gbogbo ẹ̀yin ọmọ Àgọ́sàsá ò adé sí yín lọ́rùn ká. Wọ́n sọ fún yín gbogbo ẹ̀yin ọmọ bíbí Àgọ́sàsá, nígbà tẹ́ ẹ wá mú gbogbo àwọn ọmọ ìyá yín, tẹ́ ẹ ti torí èèyàn kan, ẹ ti torí òṣèlú, ẹ ti torí ọba lọ́ba, ẹ wá ti torí ẹ wá mọ́mọ́ ìyá yín, ẹ ń lé wọn sẹ́yìn odi ìlú, ẹ ń lé wọn sẹ́yìn odi ìlú. Ilé ayé tá a wà yé, ẹ dákun ẹ má jẹ́ ń tàn yín. Mo sọ pé ẹ fẹ́ gbóòórùn di ara yín náà ni, ẹ sì gbọ́. Ẹ ń bá lójú ìlójú ń tì o. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ pè mí lọ́tún lósì, gbogbo ẹ̀yin tẹ́ ń tẹ àtẹ̀ránṣẹ́ sí mi lọ́tún lósì, gbogbo ẹ̀yin tẹ́ ń sọ fún mi pé ẹ lè gbè síbì kíní, ẹ lè gbè síbì kejì, wípé àwọn méjèèjì èèyàn yín ni wọ́n. A dúpẹ́ lọ́wọ́ yín, a sì dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tó jẹ́ pé ẹ̀ ń sọ wípé àwọn titi yín gangan làwọn ọmọ ìlú. Ọmọ ìlú lẹ́yìn jẹ́, ẹ̀yin fẹ́ kí ìlú túbà, ẹ fẹ́ kí ìlú tùṣẹ́ ni. A dúpẹ́ lọ́wọ́ gbogbo yín, ṣùgbọ́n àmọ́ pọ́pọ̀lọpọ̀ yín ò sí láàrin ìlú, wọ́n ti lé yín sẹ́yìn odi ìlú. A sì dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ ń sọ pé ti Akíìmù Àdìgún Sokopa ò pé ti bàbá lẹ̀ ń ṣe, wípé tó bá bí ìyá láyà àwọn kan dáa kí wọ́n dúró sáàrin ìlú, ẹ̀ nígbà kí wọ́n máa lọ bí wọ́n ṣe ń lọ, ẹ̀ fẹ́ kí wọ́n padà wá. Mo sì máa ń sọ fún yín, ẹ ní sùúrù. Bàbá Akíìmù tẹ́ ń sọ yìí gan, wọn ò rò pé bàbá yìí lọ́wọ́ sí gbogbo ohun tẹ́ ń ṣe, ṣùgbọ́n ṣe ni wọ́n máa ń fárígá. Wọ́n sọ pé àrárá o, àwa ti lọ́ba ti wá, ìtọ́ bá wùwà. Ìjọ́ kan ni mò ń sọ fẹ́ nìkan láàrin wọn, mò ń sọ pé ṣèbí kábíyèsí tẹ́ pè lọ́ba yín yìí, ṣèbí èèyàn làwọn tó fẹ́ jọba lé lórí. Nígbà tẹ́ ẹ wá lé wọn, wọ́n ní àwọn ò lé wọn ìwọ̀nba èèyàn tó bá kù sáàrin ìlú, káwọn ó jọba lé lórí. Mo ní ọ̀dà kò sí wàhálà, láìpẹ́ láì jìnnà ẹ mọ̀ gbọ́rọ̀ ara yín. A dúpẹ́ lọ́wọ́ Olódùmarè, àti lọ àti bọ̀ báyìí. Olódùmarè ọba ló wà lẹ́yìn tiwa. Ẹ ń bá sọ pé àwa ò ní ṣe àṣeyọrí lórí ọ̀rọ̀ yìí, Olódùmarè o, Olódùmarè o, Olódùmarè o, jẹ́ kó níjọ́ wọn máa bá wọn gbénu lé, kó máa bá wọn wòran òde ni. Mò ń bọ̀ náà. Nínú ọmọ lára, nínú ọmọ nínú ìkẹ́bà ọmọ obìnrin kan owó tó. Adébáyọ̀ kọ́ fún mi mú ṣáyà. Nínú ọmọ lára, nínú ọmọ nínú ìkẹ́bà ọmọ obìnrin kan owó tó. Gbogbo ẹ̀yin ọmọ bíbí ìlú Àgọ́sàsá o, prógrámù tí mò ń ṣe yìí ó fẹ́ dàbí awareness ni. Àsìkò tá a wà yìí, gbogbo àwọn èèyàn náà mọ̀ jáde lóríṣiríṣi, ṣẹ̀bẹ́ ń bú àdìjú ọ̀rọ̀ ni, ẹ̀ ń sọ pé àdìjú ọ̀rọ̀ kí lọ́kàn ọ́. Ẹnìkan sọ fún mi lánàá lórí ìtàkùn ayélujára pé àdìjú ọ̀rọ̀ kí lọ́kàn ọ́. Èmi sì ń sọ fónítọ̀ wọn kó kàn mí. Lákọ̀ọ́kọ́ náà, ìyá tó bí èmi lọ́mọ Ògùn State ni. Mo kí gbogbo yín lẹ́gbàá. Ọmọ Ògùn State ni. Ẹ dákun ẹ lọ wádìí ìyá tó bí mi lọ́mọ lọ́rọ̀ bàbá wa Ọbásanjọ́. Ọmọ agboolé kan náà ni wọ́n lógùn State.
ó tún jẹ́ kí n tún wádìí ìtàn yín dáadáa mo penetrate wọnú Agosasa ẹ wá jẹ́ n fẹ́ kinní kan yé yín èmi ti wà lágbègbè Agosasa kèé sànà kèé sòní kódà n ti ń lọ bí ọdún mẹ́rin ìlú Agosasa yìí èlò òbí tí mo wà ní tó lódùmarè tún ti ṣe nǹkan mèremère fún mi ẹmọ tí ìjẹ ń lọ bẹun èmi ti ń gbọ́ sọ̀rọ̀ tí ń ṣẹlẹ̀ yìí kì í sànà kì í ṣèní kì í sàsìkò yìí tí mò ń ṣèwádìí yìí gangan ni mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ìwádìí Agosasa ó ti lé lọ́dún mẹ́ta gbáko mo sì mọ díẹ̀ nínú ìtàn Agosasa wọ́n sọ àwọn nǹkan kan fún yín lónìí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi ojú tẹ̀ fi ń wò mí ọmọ ní relédè yín. ọmọ ìjọ sọ̀kọ́ fún mi mú para nǹkan ọmọdé ńlá nǹkan ọmọdé rẹpẹtẹ ìdí ẹgbẹ́ ní ìtúsẹ̀wọ̀n ọba tó fẹ́yẹ sórí ẹni. àmọ́ nínú ìwádìí ẹni wọ́n sọ àwọn nǹkan kan fún wa irú triple A mo kékeré mo ní triple A mo fẹ́ rí triple A ṣùgbọ́n dásìkò tí mo wà yé àti láǹfààní láti rí àwọn kan àti láti bá àwọn kan sọ̀rọ̀ ṣùgbọ́n àmọ̀dé tí wọ́n fi sá lọ gbogbo wọn la mọ̀ pé tí wọ́n bá tún padà wá lásìkò yé àbí tó bá jẹ́ wípé wọ́n rí wọn ni nǹkan ọ̀yàn ọ̀sẹ̀ẹ̀sẹ̀ kọ́ jẹ́ pé kẹlẹ́mìí ọ̀ lè gbà á torí ṣé ìlú tó jẹ́ pé ẹni tán bá ti ká mọ́lé wọn ò lu ẹlòmíì ẹ má gbàgbé pa sọ pé nìkan ń bẹ ní mọ́ṣúárì dàsìkò tá a wà yìí nígbà tí wọ́n lu onítọ̀hún wọ́n lù tẹ̀mí bọ́ lára ẹ̀ ìgbà náà ni wọ́n lọ dẹ́pọ́sìtì ẹ̀ sí mọ́ṣúárì nígbà tí wọ́n dẹ́pọ́sìtì ẹ̀ sí mọ́ṣúárì ńkọ́ ó sì ń bẹ ń bẹ báyìí ẹ má gbàgbé pé ìhùn lẹ́bí ó lára ó lọ́rẹ̀ẹ́ ó níye kan ó tún níyàwó ó tún bímọ. nǹkan ọmọdé ńlá nǹkan ọmọdé rẹpẹtẹ ìdí ẹgbẹ́ ní ìtúsẹ̀wọ̀n ọba. dákun bí ẹjọ́ ìpànìyàn kan sì ń bẹ ní kóòtù tí wọ́n sì ń ṣe lọ́wọ́ a sì mọ̀ pé bẹ́jọ́ bá ń bẹ kóòtù èèyàn fẹjọ́ lẹ̀ fúnjọba ní fádájọ́ ni kó ṣèdájọ́ àmọ́ láàrin ìlú wọ́n sì ń kóyàn lọ́dọọdúnmọ́ àwọn kan bẹ tó jẹ́ pé bàbá wọlé sílùú báyìí wọ́n ń sọ wọn ni wọ́n gbé wọn ẹ̀rù sì ń bà wọ́n yàn pé nígbà tí wọ́n bá lu àwọn títí ọ̀sẹ̀ ṣe kẹ́mi ọbọ̀ lára wọn bóun náà ṣe fẹ́ wọlé sílùú gbogbo ẹ̀yin tẹ́jọ́ mọ bíbí ìlú tẹ wà ní ipò pé kẹ́yìn náà ọmọ sọ́yàn pé tí lágbájá bá wọlé sílùú tó sì jẹ́ pé ẹjọ́jọ́ mọ̀ lú Agosasa ni gbogbo yín ó yẹ kẹ́ ẹ ronú wò ó yẹ kẹ́ ẹ ronú wò ẹ jẹ́ ń sọ kankan fún yín Ẹlẹ́dùmarè bá ṣe tán tó bá ṣe tán tó bá fẹ́ gbàgbára lọ́wọ́ èèyàn ó bá fẹ́ fìyà jẹyàn yóò ṣe onítọ̀hún láyà lẹ́ni onítọ̀hún ò ní gbọ́ kò ní gbọ́ nǹkankan ẹ wọ ọba Hẹ́rọ́dù ẹ dákun ẹ wọ ọba Hẹ́rọ́dù kí ni nǹkan tó gbẹ̀yìn ọba Hẹ́rọ́dù ńkọ́ àwọn Fáráò ńkọ́ ẹ dákun ẹ wo nǹkan tó gbẹ̀yìn wọn Olódùmarè o Olódùmarè o Olódùmarè àmọ́ tó ọ̀sẹ̀ ẹ ń bá sọ pé òṣò Olódùmarè ẹ bá ń sọ fún tọ̀hún ẹ némi àdètú ọ̀rọ̀ sọ pé òun tọ̀hún ti pàdánù ọpọlọ. bàtọ́ mi yẹn forí ẹ̀ ẹni fọwọ́ kan àpò ẹjọ́ àgbẹ̀ ẹni fọwọ́ kan ní àtàwọn àtàlẹ́. lára àwọn tí àwa ń ṣe iṣẹ́ ìwádìí wọn tá a sì ń wá kárí wọn nínú ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ l'Agosasa a gbọ́ orúkọ bàbá wa kan wọ́n ní Alhaji Fatai Ajibọlá lórúkọ wọn wọ́n fẹ́ mú bàbá yìí Alhaji Fatai Akínbọ́lá àti ń wá gbogbo ọ̀nà láti bá bàbá yìí sọ̀rọ̀ àti ní àǹfààní láti bá wọn sọ̀rọ̀ àmọ́ nǹkan tá a gbọ́ ni pé bàbá yìí ó jẹ́ èèyàn kan gbòógì láàrin ìlú bàbá yìí náà wà láàrin àwọn tó jẹ́ pé wọ́n ń wá tí wọ́n bá sì ti mú bàbá yìí àmọ́ nǹkan tí wọ́n lè fi bàbá yìí ṣe àmọ́ tún tí wọ́n lè pa fún bàbá yìí àmọ́ nínú iṣẹ́ ìwádìí wa a gbọ́ wípé bàbá yìí ó jẹ́ kan lára àwọn ògbóǹtarìgì èèyàn ńlá nínú ìlú Agosasa ṣe é ti mọ̀ pé wọ́n ń sáílẹ̀ǹtì àwọn èèyàn tó jẹ́ pé wọ́n lè ṣe dáadáa wọ́n lè sọ̀rọ̀ nínú ìlú Agosasa ni lọ́pọ̀lọpọ̀ fi fọ́n dàgbé lọ́pọ̀lọpọ̀ fi júbà ìwòrò ọmọ ìlú sá lọ ọkùnrin sá lọ obìnrin sá lọ ọmọdé sá lọ àgbàlagbà sá lọ ẹ dákun gbogbo ẹ̀yin tó kù láàrin ìlú Agosasa lásìkò tá à ń sọ̀rọ̀ yìí tẹ̀ ń ṣèjọba Agosasa ẹ dákun ó yẹ kójú ó tì yín nígbà tí gbogbo àwọn tó jẹ́ ọmọ bíbí Agosasa àtàgbàlagbà àtọmọ kékeré tí wọ́n ti sá kúrò láàrin ìlú ẹ dákun kí lẹ fẹ́ gbà nínú eléyìí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi àdìtú ọ̀rọ̀ nílé lóko lẹ́yìn odi àti ẹ̀yin olólùfẹ́ wa pátápátá àṣìṣe ìwádìí ìlú Agosasa b'Olódùmarè ṣe fún wa ṣe láti ṣe
ẹ dákun ẹ jẹ́ n bẹ̀rẹ̀ látòrí bàbá tí wọ́n ń pè ní Ṣokopao. Bàbá Ṣokopao, Olódùmarè kò ní kọ̀dí àìmọ́ṣe sí yín. ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí, Olódùmarè o kò ní fi rán yín lọ sọ́run àjàǹtẹ bó bá jẹ́ pé ẹ wà lórí òótọ́. Bàbá Ṣokopao Àdìgún, bàbá Akíìmù Àdìgún Ṣokopao, bàbá Akíìmù Àdìgún Ṣokopao. A mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ti ń wá, wọ́n ti ń ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn interview fún yín. A mọ̀ pé àwọn BBC Yorùbá wọ́n ti wá, wọ́n ti ṣe interview fún yín. A sì ti wo ọ̀rọ̀ yín dáadáa lórí fọ́nrán. Àwa náà gẹ́gẹ́ bí iṣẹ́ ìwádìí tá ń ṣe anọ́pọ̀lọpọ̀ fídíò lọ́wọ́. Àwa náà sì ti lọ káàkiri, iṣẹ́ tiwa yàtọ̀. Àwa náà ti lọ káàkiri àti ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ìwádìí, interview fún ọ̀pọ̀lọpọ̀. Tí èyí tún ń sọ ọmọ Agosasa, a ṣe fáwọn ọmọ ìjòfè, a ṣe fún àwọn ìbátẹ́fi, a ṣe fún gbogbo àwọn ọmọ ìdí ìrókò, a ṣe fún àwọn gbogbo àwọn tó jẹ́ pé ọ̀rọ̀ yìí sojú wọn nígbà tó ṣẹlẹ̀. A sì ṣe fáwọn tó jẹ́ pé wọ́n ní náà ni àwọn ń gbọ́. A sì ṣọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ìwádìí lóríṣiríṣi. Báwa ọba ṣiṣẹ́ ìwádìí fún yàn, ẹ dákun, kìí ṣe pé lórí nǹkan tó ṣẹlẹ̀ ohun àtẹ̀yìnwá làwa ó ti mú. Olódùmarè sì ti fún wa ṣe. Láṣẹ Èdùmàrè, bàbá ṣe ń lọ, bàbá ṣe ń bọ̀, ikọ́ bálá, ànífẹsẹ̀ kọ́ gbòǹgbò. Láṣẹ Èdùmàrè, ànífẹsẹ̀ kọ́ gbòǹgbò. Àwọn ò ní bá wọn lọ àjò àlọ́ dé. Láṣẹ Èdùmàrè, gbogbo ẹ̀yin olólùfẹ́ mi àdìtú ọ̀rọ̀ tẹ̀ ń wò mí, tẹ̀ ṣe ń gbọ́ mi, ẹ̀ ní bá wọn lọ àjò àlọ́ dé. Láṣẹ Èdùmàrè, ẹ ń bá ní kẹ́yìn náà ọ lọ kẹ́ mọ́ bọ̀ lẹ́wàá bọ̀lẹ̀ ní débá. Bínú yín bá mọ́ ni o, ẹ jẹ́ kí inú yín mọ́ sí ọmọlàkejì yín. Ẹ dákun, ẹ jẹ́ àṣàyè rere gbogbo wa pátápátá. Bàbá wa, mo dákọ yín, ẹ má bínú pé ọmọdé ni mí, mo sì dákọ yín. Bàbá wa Akíìmù Àdìgún Ṣokopao, ẹ̀yin ń bẹ́nu ọ̀rọ̀ yìí tí ń bẹ́ ńlẹ̀ yìí. Kábíyèsí yín náà bàbá, kábíyèsí bàbá Àdìgún Ṣokopao, bàbá Àṣìṣì Akínpẹ̀lú Adéṣọlá Táíwò, ẹ má bínú pé mo bá yín lóye, mo pè yín lórúkọ. Ẹ̀yin náà ń bẹ́nu ọ̀rọ̀ yìí, kí n kà yín mọ́ ẹgbẹ́ apá kan, ẹgbẹ́ apá kejì tí wọ́n dákọ báyìí. Ẹ jẹ́ ń dákọ bàbá Alhaji Fatai Ajíbọ́lá. Ẹnì kejì, ẹ jẹ́ ń dákọ kábíyèsí Emmanuel Sunday Ọlásínà Abógunrin Fádèyí, alága àgbèjà ẹkùn 1 Ọ̀já of Agosasa 2. Gbogbo ẹ̀yin ọmọ Yorùbá kóòtù òjíire, gbogbo ẹ̀yin ọmọ ilẹ̀ Yorùbá pátápátá, gbogbo ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, gbogbo ẹ̀yin tẹ́ ń bẹ ládúláwọ̀ tẹ́ jọmọ Yorùbá, gbogbo ẹ̀yin tẹ́ jọmọ Yorùbá tẹ́ wà jákèjádò ní gbogbo àgbáyé pátápátá. Àwọn apá méjèèjì tó ń bára wọn fa wàhálà nílùú Agosasa lèmi dákọ síta. Nínú àwọn apá méjèèjì ọ̀hún, àwọn kan ń bẹ nílùú báyìí, àwọn kan ò sì sí nílùú. Oríṣiríṣi nǹkan la sì ń gbọ́ nínú ìlú báyìí. Kódà a sì gbọ́ lánàá pé wọ́n sì lọ ń bá wọn kan pé bọ́ bá bè yín dà tó bá dijọ́ ọjà kẹ́yìn wá nájà. Ọjà tí ń bọ̀ yìí, àmọ́ tó lè ṣẹlẹ̀, ṣùgbọ́n nǹkan kan ò gbọ́dọ̀ ṣẹlẹ̀ láàrin ọjà. Bí nǹkan bá tún ṣẹlẹ̀, mọ́ jẹ́ ń tàn yín. Gbogbo ẹ̀yin ọmọ Agosasa tẹ̀ ń bẹ ẹ̀ tún gbòòrùn ara yín. Bẹ́ẹ̀ bá ṣe ń ṣe tí náà lẹ́sìn mọ́ gbókìkí ara yín káàkiri lórílẹ̀‐èdè Nàìjíríà. Mo sì sọ fún yín kì í ṣèmi nìkan ni mò ń jáde mọ́ báyìí. Ọ̀pọ̀lọpọ̀ ti ń jáde, ẹ mọ̀ rí oríṣiríṣi fọ́nrán. Ìbẹ́ ń sọ pé àdìtú kí ló kàn ọ́. Àsìkò yìí lẹ́wàá mọ̀ pé ọ̀rọ̀ social media bóyá nǹkan kan ẹnìkan ni àbí ọ̀kẹ́ nìkan. Ṣé ẹ mọ̀ pé gbogbo tútẹ̀ ń pa tẹ́lẹ̀ Ògùn State lẹ ti ń pa, gbogbo tútẹ̀ ń pa tẹ́lẹ̀ ẹ̀ ń pa láàrin Agosasa ni, gbogbo tútẹ̀ ń pa tẹ́lẹ̀ ọ̀kọjá Àpókíà local government. Gbogbo tútẹ̀ ń pa tẹ́lẹ̀ ẹ̀ ń pa lọ sábẹ́kúta, ẹ̀ ń pa bọ̀ ni, ẹ̀ ń pa lọ sí DSS office, ẹ̀ ń pa bọ̀ ni, ẹ̀ ń pa lọ sọ́dọ̀ gómìnà, ẹ̀ ń pa bọ̀ ni.
ẹ̀ tí ì padà wọn bìkan àmọ́ bẹ́ẹ̀ bá padà wọn bìkan wá ti bá yín tán yẹ́bẹ́yẹ́bẹ́ dọ́dọ̀ àwọn tó yẹ kí wọ́n bá yín gbé sáyé gbọ́ gbogbo ayé ló sì ti ń gbọ́rọ̀ Agosasa kódà Agosasa lásìkò tá a wà yìí lẹ́nu lọ́lọ́ yìí mò ń sọ fún yín Agosasa ó pọ́pùlà ju Àbújá lọ yọ pọ́pùlà jẹ̀ kó lọ lásìkò yìí torí gbogbo ọ̀rọ̀ yín pátápátá lẹ́gbọ́ ààrẹ òpìtàn kan ń bọ̀ lórí ọ̀rọ̀ yín láìpẹ́ wọ́n sọ ìtàn ìṣẹ̀dálẹ̀ ìlú Agosasa fún yín gbogbo ohun tó ṣẹlẹ̀ pátápátá wọ́n sọ fún yín ẹ fẹ́ fẹ̀ bí ara yín síta ni àsìkò ti tọ́ fún yín báyìí ẹ sì gbóòórùn ní ara yín ẹ̀mí mo sọ bẹ́ẹ̀. tí ìmọ̀jú ànàgó jó mo ṣẹ̀ṣẹ̀ ń kọ́jú ànàgó nítorí ànàgó ò ṣe é fọwọ́rọ́ sẹ́yìn nílẹ̀ Yorùbá kò tó òjíire gbogbo nǹkan ṣẹ̀ǹbáyé ànàgó ní máa ń dùn mọ́ mi nínú sẹ́yìn náà ò gbórin wọn ni orin tàkasúfè orin téèyàn ń gbọ́ tí ó nawọ́ kan sókè báyìí tí ó sùn dí mẹ́yìn tí ó wàá ṣèdí gangan yóò wàá sapá kan gangan báyìí yóò wàá máa jójó òun lọ mọ̀ ń kọ́ lọ́wọ́ ní gbogbo ẹ̀yin olólùfẹ́ mi àdìtú ọ̀rọ̀ ìlú ànàgó ò gbọ́dọ̀ parun Agosasa ò gbọ́dọ̀ parun ẹ̀mí mo sọ bẹ́ẹ̀ àlàáfíà sì ń padà bọ̀ gbogbo ẹni tó bá jẹ́ pé èèyàn kan tó sọ wípé òun ò ní jẹ́ kí ìlú Agosasa ó rójú pé kò ní ráyè pọ̀ ọmọ domi Agosasa rú Olódùmarè ọmọ bá wa náà nípa ti ẹlẹ́yin ọmọ ń bọ̀ náà. tó mo sọ fún yín mo sọ pé apá kìíní àti apá kejì àwọn apá kìíní mo dákọ̀ àwọn apá kejì mo ti dákọ̀ àwọn apá kejì náà ẹ mọ̀ wá gbàgbé wípé ẹni tí mo dákọ̀ láàrin àwọn apá kejì tí mo ní Alhaji Fatai àti bá bàbá sọ̀rọ̀. apá kìíní àti apá kejì àwọn tí mo dákọ síta lára àwọn apá kìíní Alhaji Fatai Ajibola ẹ ń bá mọ bá a ṣe lè bá bàbá yìí sọ̀rọ̀ ẹ dákun ẹ tà wá lólobó a fẹ́ bá bàbá sọ̀rọ̀ a fẹ́ gbọ́rọ̀ kíní a fẹ́ gba ọ̀rọ̀ lẹ́nu bàbá a sì ti láǹfààní láti bá bàbá sọ̀rọ̀ àmọ́ bá a bá ti bá bàbá sọ̀rọ̀ á jẹ́ kẹ́yìn ọmọ aráyé á jẹ́ kẹ́ gbọ́ ipò tí bàbá wà àti ń tó ṣẹlẹ̀. Amáyàwó yóò bá dé lọ́pọ̀ tó kiri ẹ bá wọn bìrì ẹ lókù ẹ̀ẹ́dẹ́gbùtọ́nù amáyẹ̀sí ìṣẹ̀bọ̀ amáyàwó yóò. lórí apá kìíní àti apá kejì a gbọ́ pé apá kìíní apá tàwọn tọmọ tìlú Alhaji Fatai Ajibola bàbá yìí bẹ́ẹ̀ bá wo bàbá yìí a gbọ́ pé bàbá yìí ti dàgbà gẹ́gẹ́ bí ọjọ́ orí bàbá tí wọ́n fún wa bàbá ti dàgbà bàbá sì jẹ́ kan lára àwọn tó jẹ́ pé ìlú tó jẹ́ pé bàbá wọn ti forí bàbá wọn sọlẹ̀ sí bàbá yìí ò fẹ́ kí ìlú ọ̀hún parun àmọ́ a gbọ́ pé àwọn apá kìíní ń wá bàbá yìí bàbá sì mú bàbá yìí àwọn tó tí wọ́n fẹ́ fi bàbá pa àmọ́ nǹkan tá à ń gbọ́ lẹ́nu gbogbo àwọn apá kìíní náà ní sáwọn tí wọ́n ń wá ní pé ìjọba ló ń wá wọn kì í sàwọn àmọ́ àwọn tí tún ń pe àwa láti apá kìíní yìí wọ́n ń pè wá wọ́n sì ń sọ fún wa pé bọ́bá bíyà láyé àwọn táwọn ń wá yìí dà kan yọjú àwọn kọ́kọ́ lù wọ́n nílùú bàrà náà àwọn kọ́kọ́ lù wọ́n lùkulù ẹ dákun ta ni ó gbọ́ ilé yìí tí ó dúró sọ yẹ kẹ́ ẹ máa sọ ilé yìí lẹ́nu sọ yẹ kẹ́ ẹ máa mú ọmọ ìyá yín ọmọ bàbá yín kẹ́ ẹ máa fà wọ́n lé àwọn sọ́jà kan lọ́wọ́ kí wọ́n máa lò wọ́n lòkulò tá mọ̀ bóyá sójà làwọn tẹ̀ ń fàdé lọ́wọ́ ẹ̀ ń bá sì ti wọṣọ ológun tí èyí bá ti ṣe ológun nílẹ̀ wa ẹ̀ dákun kèé ṣe ológun mọ́ báńdíìtì là ń pè wọ́n sọ wá yẹ kẹ́ ẹ máa fara yín fún báńdíìtì kí wọ́n máa lò yín lálùpà
àtàwọn ọmọ ìyá yín kí wọ́n máa lò yín lálùpá. Ṣé bàbá yìí lè gbọ́ nǹkan báyìí pé wọ́n ń wá òun kínú ẹ̀ ó dùn? Ìlú Agosasa ò nítorí owó, nítorí adùnmọ́dẹ́kẹ́, nítorí nǹkan tẹ́ ẹ fẹ́ jẹ tí ó yá pé tẹ́ ẹ bá jẹ lẹ́nu lásán adùnmọ́dẹ́kẹ́ ni ẹ wá tì torí ẹ̀. Bàbá tó yẹ kí ẹ mú mọ́ra, bàbá tó yẹ kí kẹ́kẹ́kẹ́ ẹ má gbàgbé pé bàbá yìí nínú tàwa ti gbọ́ pé ìyàwó bàbá yìí àwọn jẹ́ ìyá Síkírátì Ọláwùnmí Ajíbọ́lá, wọ́n jẹ́ mẹ́mbà Ogun State House of Assembly Ìpókíà Ìdí-ìrókò State Constituency. Ó ní ìyàwó bàbá yìí. tó ẹ dákun, ṣé nǹkan gidi ò gbọdọ̀ jáde láti ìlú yín ni? Ṣé nǹkan tó dá owó yín ni nílùú Agosasa? Ẹ dákun, kí ló dé tẹ́ ẹ kọ́wọ́ ti àwọn tó yẹ kẹ́ ẹ kọ́wọ́ tì lẹ́yìn? Olódùmarè ò mọ̀ ní jẹ́ kẹ́ ẹ faramọ́ parun, Olódùmarè ò ní jẹ́ kẹ́ ẹ parun nílùú Agosasa. Láìṣe Èdùmàrè, àwa ń bọ̀ ná. Gbogbo nǹkan tó yẹ ká mú wá fún yín pátápátá làwa ò mú wá láṣẹ Èdùmàrè. Àwa ò sì ní ṣe ọ̀dàlẹ̀, a sì ní gbèsè ibi tí ọ̀dà, ibi tó bá da làwa ó gbèsè, torí Olódùmarè tó gbéṣẹ́ rán wa. Olódùmarè ò fààyè gbà wá ká wá ṣe nǹkan tí ọ̀dà, Olódùmarè ò fààyè gbà wá ká wá gbèsè ibi tí ọ̀dà, Olódùmarè ò fààyè gbà wá ká wá purọ́. Gbogbo iṣẹ́ ìwádìí táwa bá ti ṣe, a ṣiṣẹ́ tọ́, a ṣèrìpọ̀ ọ̀tọ̀ ni, a sì mú wá jáde fẹ́yìn tó ń wò wá. Ojú tẹ́yìn olólùfẹ́ mi fi ń wò mí, ojú náà ní relédè yín. A dúró de ọjọ́ ọjà tí ń bọ̀ yìí, a fẹ́ mọ nǹkan tó fẹ́ ṣẹlẹ̀. Bóyá bí wọ́n ṣe láwọn èèyàn lọ́jà tó lọ, bóyá bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe lé àwọn èèyàn lọ́jà tí tún ń bọ̀ yìí. Torí kábíyèsí, a gbọ́ pé kábíyèsí wọ́n lọ sáàrin ìlú àwọn èèyàn wọn, wọ́n sì lọ sáàrin ìlú, wọ́n sì mọ sọ pé ìwọ dúró lọ́jà, ìwọ ọyá kó gbà ẹ̀, ọyá mọ relé, mọ́ dúró lọ́jà ń tiẹ̀, tàbí ọyá wá rè é forí balẹ̀ fọ́ba láàfin. Bọ́ ọ bá ti forí balẹ̀ fọ́ba tán, wàá padà wá, ọ wà mọ́ tajà ẹ̀ ń bá kọ̀, wọ́n sì gbé lọ ságọ́ ọlọ́pàá ní Ìpókíà police station. Wọ́n ní ni wọ́n gbé wọn lọ, torí ẹni tí wọ́n gbé tá a jáde síta tá a sọ̀rọ̀ pé wọ́n gbé ìyá kan Ìpókíà náà gbé wọn lọ. Àmọ́ gbà tán gbé wọn sọ́hùn dọ̀hún, kán tó dọ̀hún wọ́n ti bọ́wọ́ Olódùmarè lọ́bẹ̀. Wọ́n kàn gbé ìyá sílẹ̀ ni. Nígbà tó pẹ́pẹ́pẹ́ wọ́n ní kọ̀ǹplénáǹtì ò jáde síta, wọ́n fi ìyá lẹ̀ kí ìyá ọmọ lọ. Àdúpẹ́ lọ́wọ́ Olódùmarè. Mo sọ lọ́jọ́ náà lọ́hùn-ún, mo ní kábíyèsí, ṣé ìlú tẹ́ ẹ fẹ́ jọba lé lórí sówù yín kí ìlú ó dahoro ni? Nígbà tí ìlú bá ti dahoro tán, àwọn wo lẹ fẹ́ jọba lé lórí? Ẹnìkan tó pè mí nígbà náà lọ́hùn-ún lára àwọn gúrùpù tiwọn, wọ́n pè mí, wọ́n sọ pé àwọn tí wọ́n gbé, àwọn tí wọn ò gbà pé kábíyèsí ń bẹ ni kinní kan. Mo sọ pé ṣé tí ó wá dìgbà tí ìlú bá tó da? Wọ́n lọ tẹ́ wọn lọ́rùn. Wọ́n ní bá ṣèyàn mẹ́ta ló kù láàrin ìlú, àwọn ọmọ ìjọba lórí wọn. Àwọn tó pè mí ni wọ́n sọ báwọn o. Wọ́n láwọn ọmọ ìjọba lórí wọn, àwọn fara mọ́. Ẹni ọ̀hún ọ̀bá mi sọ̀rọ̀ mọ́ báyìí. Gbogbo ẹ̀yin ọmọ bíbí ìlú Agosasa, ẹ̀bájáró rè o. Gbogbo ẹ̀yin tẹ̀ ń sọ fẹ́mi àdìtú ọ̀rọ̀ pé kí n ṣiṣẹ́ ìwádìí tí mò ń ṣe dáadáa kí n tó máa sọ̀rọ̀. Àwa ti ṣiṣẹ́ ìwádìí dáadáa, Olódùmarè sì ti bá wa ṣe. Ǹtáwa bá sọ bẹ́ẹ̀ ló ṣe rí, ẹgbà bẹ́ẹ̀. Gbogbo ẹ̀yin tẹ̀ ń sọ pé bàbá Alhaji Fatai Ajíbọ́lá, lóòótọ́ àwa ò tí ì láǹfààní láti bá wọn sọ̀rọ̀, àmọ́ a ti gba ọ̀rọ̀ lóríṣiríṣi ọ̀nà. A gbà lẹ́nu apá kìíní, a gbà lẹ́nu apá kejì. Bàbá yìí, n ò rò pé bàbá yìí jẹ́ èèyàn kan tó jẹ́ pé iṣẹ́ ibi ń bẹ lọ́wọ́ ẹ̀. Bàbá yìí ń ṣe dáadáa ni pé kí ìlú Agosasa kó rójú kó ráàyè ni. Ṣùgbọ́n ẹ fẹ́ rí bàbá, àwọn kan tún ń lérí mọ́ bàbá pé bí bàbá bá tó bẹ́ẹ̀ kó jáde níbi tó bá wà, wípé bọ́ bá tó bẹ́ẹ̀ kó jáde, ẹ sì níjọba ní ń wá bàbá. Èèyàn náà níjọba, ẹ jẹ́ n sọ fún yín, ọ̀rọ̀ Agosasa ti ń bẹ ńlẹ̀ yìí, kódà èèyàn níjọba. Olódùmarè ní ń dájọ́ àfẹ́yìn pẹ́ran, Olódùmarè ní ń dájọ́ àfẹ́yìn pẹ́ran o. Òní la rí, kò ṣẹ̀dá tó mọ̀ọ́lá. Ẹ má gbàgbé ìjọba tí ń bẹ ń bẹ. Ìjọba ọlọ́dún mẹ́jọ náà ní ń bẹ lórílẹ̀‐èdè Nàìjíríà. Kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ pẹ́pẹ́pẹ́ tó ọdún mẹ́jọ náà ni wọ́n lọ. Bẹ́ẹ̀ bá nǹkan méjì ni mo mọ̀ tí ń da ọ̀rọ̀ Agosasa rú báyìí. Ẹ ń bá sọ pé wọ́n ti wọn yanjú ọ̀rọ̀ lọ́balọ́ba, irọ́ pátápátá, irọ́ funfun gbáà ni.
wọn ò tí ì yanjú ẹ̀. Ọ̀rọ̀ lọ́balọ́ba ń bẹ ńlẹ̀, kódà òun gan ló le jù. Lẹ́yìn ọ̀rọ̀ lọ́balọ́ba ìkejì lọ̀rọ̀ òṣèlú. Ọ̀rọ̀ òṣèlú náà ń bẹ ńlẹ̀, ọ̀rọ̀ òṣèlú ń bẹ ńbẹ̀ o, ọ̀rọ̀ lọ́balọ́ba ń bẹ ńbẹ̀. Ẹ dákun, ọ̀rọ̀ lọ́balọ́ba, gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá tún fẹ́ kọ̀ǹpléènì, ẹ dákun ẹ kọ́mẹ́ǹtì sábẹ́ sẹ́sàn yìí, àtúmọ̀rọ̀ yín yẹ̀wò àtàpá kìíní àtàpá kejì, ẹ kọ́mẹ́ǹtì sábẹ́ sẹ́sàn yìí. Àmọ́ nǹkan tí mo lè sọ fún yín ni pé ẹ má fọwọ́ lé olóore yín dànù. Bí n bá ti fojú rí bàbá yìí rí, ọkùnrin ọkọ̀ lọ́hùn, bàbá Alhaji Fatai Ajibọlá, gbogbo ẹ̀yin tẹ́ ń ròyìn bàbá yìí láìda nínú iṣẹ́ ìwádìí tiwa, Olódùmarè ò ní jẹ́ kẹ́ fọwọ́ lórí olóore yín dànù. Gbogbo ẹ̀yin tẹ́ ń sọ pé bàbá yìí èèyàn burúkú ni, ó kù yín ó kọ Ọlọ́run. Ẹ̀yin ṣèdájọ́ lọ́wọ́ ara yín ni, nítorí pé ẹ̀ sí ní apá bíi ọmọ ìlú. Mo sì nígbàgbọ́ pé àwọn ọmọ ìlú pátápátá ẹlẹ́dàá wọn ń bẹ ńbẹ̀. Gbogbo èèyàn pátápátá tó Olódùmarè dá nílé ayé ló lẹ́lẹ́dàá ẹ̀. Àwa ò ní gbè síbì kan àní rólé apá kan dápá kan sí. Àmọ́ bí òótọ́ làwa ó sọ̀rọ̀ lé lórí. À á sọ̀rọ̀, ẹ ń bá sọ pé káwa ọmọ sọ̀rọ̀, Olódùmarè ó gbójú lọ́wọ́ wọn, yóò gba apá méjèèjì lọ́wọ́ wọn, yóò gbẹ̀sẹ̀ méjèèjì lọ́wọ́ wọn, yóò wá fi wọ́n sínú ilé, wọ́n wà máa gbénu ilé, wọ́n mọ wòran òde. Olódùmarè ń bẹ o, ṣùgbọ́n mi sì ń padà bọ̀. Prógámù mi ò ní ìfáàrà lásán ni. Mo wá sọ fẹ́yìn ọmọ Agosasa, mo wá sọ fún yín pé ẹ ti fẹ̀dí ara yín síta. Látọ̀dọ̀ àwa àdìtú ọ̀rọ̀ lásán, ẹ gbọ́ wìnrìnwìnrìn. Àwa gangan ó fìtàn balẹ̀. A fẹ́ sọ̀tàn lóyún, a fẹ́ sọ àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ tẹ́yìn gan ò mọ̀. Gbogbo ọ̀pọ̀lọpọ̀ wa ojú mọ́jà jásí gọ́tà ní Olódùmarè fún wa, ní tó Olódùmarè tó fi jù wá lọ. Èèyàn ń bẹ lára nǹkan tó Olódùmarè fi jù wá lọ. Àti pé pàápàá jùlọ ẹja máa rántí pé ilé ayé tá a wà yìí àfọwọ́bàfẹ́ lẹ̀ ní. Ǹjọ́ tí kò wá ó kú, àsìkò tá a kú àti irú obe tá a kú sí ní tá a máa ṣe lọ́wọ́ tí kú ọ̀kà mọ́ wa lọ́wọ́, kò sẹ́ni tó mọ̀, kò sẹ́dá tó mọ̀ láyé. Ló fi yẹ ká máa ṣayé eré. Bá a bá ń ṣe nǹkan kan ká máa retí àtúbọ̀tán. Ẹ ń bá gbà pé Olódùmarè ń bẹ, yóò mọ̀ pé lẹ́yìn Ọlọ́run náà ló tún kù. Àmọ́ ẹ bá ń ṣèṣe pé kò sọ lọ́run, ẹ bá ń sọ fún tọ̀hún, ẹni ó kàn wà lásán ni, kì í ṣe èèyàn. Ó ti kú nígbà tó rò pé òun wà láàyè. Tó gbogbo ẹ̀yin olólùfẹ́ mi, mò ń lọ mò ń bọ̀ náà. Bí n bá ti dé, ogún èèyàn lájọ déhùn. Bí n bá tún ti dé, ogún èèyàn látúnjọ dé. Bí n bá tún ti dé sí, ogún èèyàn látúnjọ déhùn. Tó mo sọ fún yín, ẹ̀yin olólùfẹ́ mi, láṣẹ Èdùmàrè, wàhálà ìdààmú kò ní dé bá ti yín, kò ní dé bá yín. Ojú tẹ fi ń wò mí ọ̀ní relédè yín, ọkọ̀ tí wọ́n so màrìwò mọ́ kò ní gúnlẹ̀ sí tẹ̀yin olólùfẹ́ mi àdìtú ọ̀rọ̀. Mo kí yín ẹ kú kalẹ̀.